Olódùmarè kó bá wa dẹlẹ̀ fún èèyàn rẹ̀. Bàbá wa olóyè Albert Ògúndé wọ́n ti sọ nínú orin wọn kan wípé kí Yorùbá ronú nítorí pé Yorùbá ń para wọn, nítorí ogún Yorùbá ń para wọn, nítorí ilẹ̀ Yorùbá ń para wọn, nítorí òṣèlú Yorùbá ń para wọn, nítorí ìwà ìjẹkúdújẹrá. Ṣé bá ṣe máa wò lọ lélẹ́yìí? Ilẹ̀ Yorùbá tí ilẹ̀ Yorùbá ò tẹ̀ wá ná ní ara wọn mọ́ bó ti ń wọ́n mọ́. Ogun Fúlàní kò ṣẹ̀ṣẹ̀ máa já ilẹ̀ Yorùbá o. Ogun Fúlàní apá Ìlọrin ló gbà wọlé tí wọ́n fi kọ́ńkà Ìlọrin o mọ́ Kwara, ilẹ̀ Yorùbá ni o. Ogun Fúlàní ló tú Ọ̀yọ́ àkọ́kọ́ bí Ọ̀yọ́ ṣe nágbára tó. Àtìbà ló dá Ọ̀yọ́ tuntun padà sílẹ̀. Bí kì bá ń ṣe àwọn ará Ìbàdàn gbà náà, gẹ́gẹ́ bí ìtàn, ogun Fúlàní fẹ́ mórí lọ sí ìlú Èkó. Àwọn Ìbàdàn ló lé ogun Fúlàní padà. Ẹ mọ̀ pé àwọn Ìbàdàn ogun kò wọ́n rí. Ìran Ìbàdàn ń ṣẹrú ẹnìkankan. Tó bá jẹ́ wípé láyé ìgbà yẹn tó ogun Fúlàní tó kọ́ńkà Ìbàdàn, mélòó ní Ìjẹ̀bú? Wọ́n á ráyè ta kọ́ṣẹ́ lọ sí ìlú Èkó. Tí wọ́n bá ti ta kọ́ṣẹ́ lọ sí ìlú Èkó báwọn ló bá jẹ́ pé ìran àjòjì ni ó mọ jọba nílẹ̀ Yorùbá. Kódà àwọn Fúlàní bí wọ́n ṣe gbàjọba ní ìlú Ìlọrin, òun ni wọ́n bá gbàjọba nílẹ̀ wa. Síbẹ̀ àwo wá ronú. Ogun Fúlàní jà àwọn bàbá wa tí wọ́n jà tó tẹ̀ yẹ pé àwọn bàbá wa ń gbà náà wọ́n sì dira wọn mú lóṣùṣọwọ̀ ju àwa lọ. Wọ́n sì ní nǹkan àgbójúlé ju àwa lọ ní ìsinyìí. Tó jẹ́ tá a bá ságùn gan tipátipá gan lògùn ó fi jẹ́. Nítorí àìṣòótọ́ babaláwo gan. Ewé ò ní jẹ́, ewé ò ní dá lóhùn. Nítorí pé ó ti dalẹ̀ ọ̀pẹ̀lẹ̀ gan. Ọ̀pẹ̀lẹ̀ ò ní fọ̀hùn fún. Toró ti gba àbẹ̀tẹ́lẹ̀ tí ò jẹ́ kó gbà. Tó ti ń pòwe pé ifá tó bá fi tálákà jọba ẹnu fẹ́ ó gbẹ. Báwo gan lewé ó ṣe jẹ́? Àwọn bàbá wa jogun Fúlàní lájà tí ń gbà náà. Àwa wá jogún ẹ̀. Àwọn Fúlàní, àwọn tí wọ́n bílẹ̀, wọ́n bóró lẹ̀, ọ̀ká bímọ bóró. Ọjọ́ wo ni Yorùbá ti gbéra wọn lọ sí ilẹ̀ Fúlàní wípé àwọn fẹ́ lọ kógun jalẹ̀ Fúlàní? Àwọn Fúlàní náà tún sì wá ń kógun jà wá lásìkò ìgbàlódé táwa náà tún wá wáyé tí wọ́n bí wa sínú rẹ̀ yìí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá sì rèé. Ẹ káwọ́ gbéra, ẹ ń wòṣù, ẹ tún ń bára yín jà. Ẹ wo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ wo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ tó jẹ́ pé ó wà lára àwọn ìpínlẹ̀ táwọn Fúlàní dà láàmú jù. Nọ́mbà 1 ní ìpínlẹ̀ Oǹdó Tuali. Bùbá tí ń bẹ ní ìpínlẹ̀ Oǹdó Èkìtì tó jẹ́ bùbá àwọn Fúlàní agbénipa gbénigbowó yìí kò ṣe kà tán. Ọ̀ṣun ló tẹ̀lé wọn. Tó jẹ́ ronú bá ṣe gbara wálẹ̀ lọ́wọ́ ogun àjèjì. Àwa fúnra wa la wá tún wá ń fogun jà ara wa nítorí pé nǹkan tá a ní ò tó wa. Tó bá jẹ́ ó tó wa ni kí là ń jà lé lórí? À ń jà lé pípa, là ń jà lé kinní kan, eléyìí ni mo fẹ́, kinní kan èmi mo jù ẹ́ lọ. Ìyẹn là ń jà lé lórí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Lánàá yìí òun ni àwọn ìgbìmọ̀ àgbààgbà kan ni wọ́n tún fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó dìde lórí ọ̀rọ̀ wọn Fúlàní yìí nítorí pé wọ́n ti ń wá pọ̀ gan ilẹ̀ Yorùbá. A rí bẹ́ẹ̀ ṣe bí nítorí pé àwa nérò wípé tí ọmọ wa bá wà ń bẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá, ó mọ ibi tí bàtà ti ń gbé ta wá lẹ́sẹ̀. Kọ̀nà kan bo òróró òtura sí i. Omi ni wọ́n ń bù sí. Bẹ́ẹ̀ ni omi ni wọ́n ń bù sí. Ẹ jẹ́ ń ṣàlàyé bí mo ṣe ní wọ́n ń bomi sí yìí.
omi tó ń bù sí kì í ṣòróró tí yóò yọ tí yóò mú kó má ta ni. Omi yẹn wọ́n á rí wípé ó ṣáà rí wípé à ń ṣiṣẹ́ à ń gbìyànjú a sì ń rómi bù sí. Omi tó dẹ̀ ń bù sí a tún máa tàyàn sí ni. Láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti wà lórí ipò wọ́n sàn kankan báyìí lórí ọ̀rọ̀ Fúlàní. Muhammadu Buhari ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ̀rọ̀ lórí Fúlàní. Ó sọ̀rọ̀ débi wípé ó yọ̀ǹda wọn, ó sọ wọ́n di màlúù, ó sọ wọ́n di máa fọwọ́ kàn. Why? Kí ni reason tí wọ́n fi create àwọn department kan tí ó mọ rí sí ọ̀rọ̀ ètò ọ̀sìn? Nítorí Fúlàní ni. Nígbà tí wọ́n fẹ́ máa mú òfin wípé kí wọ́n yé máa fi ẹranko jẹ oko níta gbangba mọ́. Ìgbà tí wọ́n fẹ́ mú òfin yẹn lẹ̀ ni wọ́n tètè lọ create ministry yẹn so that a lè máa dáàbò bò wọ́n. At least if there is a minister for it, if there is commissioner for it, wọ́n á mọ̀ nǹkan táwọn máa mójútó. Bí wọ́n ṣe cherish màálù wọn nítorí pé wọ́n fẹ́ kí nǹkan kan kí èèrà kan kó ra màálù wọn. Humanitarian department tá a ní, humanitarian ministry tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló fi ń ṣe? Wọ́n fi kówó jẹ ní humanitarian àti poverty elevation. Wọ́n fi kówó jẹ ní. Minister tí wọ́n mú ti ní kò pẹ́ ni wọ́n mú minister. Lẹ́yìn yẹn wọ́n tún ti yan ẹlòmíì síbẹ̀. Láti ìgbà yẹn kí ni humanitarian ministry kí ló ń ṣe ní ìgbé ayé àwọn humanitarian gan? Lánàá lọ́jọ́ ajé Monday wọ́n kó gbogbo oúnjẹ ìṣínú wọ́n kó lọ. Wọ́n sọ pé wọ́n fẹ́ fi fìdí àwọn tó wà ní apá àríwá ilẹ̀ wa. Ní Gombe wọ́n kó wọ APC secretariat. Wọ́n ṣe kó wọ APC secretariat, àwọn ará ìlú Gombe wọ́n ya wọbẹ̀ wọ́n sì jí gbogbo nǹkan tó wà ńbẹ̀ wọ́n jí gbé, wọ́n kó 90%. PPRO ìpínlẹ̀ Gombe ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. DSP Sheikh Abdullahi wọ́n fìdí ọ̀rọ̀ yẹn wọ́n fi múlẹ̀ nínú ìròyìn láàárọ̀ yìí ó sì gbé. Ẹjọ́ ṣé kò sí mùsùlùmí lápá ọ̀dọ̀ tí wọ́n ń bì báyìí? Ta ló sponsor ẹ̀? Ṣèyí Tinubu, ọmọ ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà, ni wọ́n sponsor oúnjẹ tí wọ́n kó lọ yẹn sí northern side. Kí ni àwọn àgbààgbà ilẹ̀ wa tẹ́ ẹ wà lókè kí lẹ̀ ń ṣe tẹ́ ẹ tá fi ń jẹ àǹfààní yín gan? Kí lẹ̀ ń ṣe tá fi ń jẹ àǹfààní yín? Tá a bá sọ wípé ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Yorùbá ni, Senate President Igbo ni, Speaker Hausa ni, ẹja tún wò ó. Most of gbogbo àwọn high places ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbìyànjú lápá abẹ́ àwọn ọmọ Yorùbá lòun náà pín ibẹ̀. Senate leader sir Senator Bámidélé Yorùbá lẹ́yìn náà. Ẹ wo ìpínlẹ̀ yín sir, ẹ wo ìpínlẹ̀ yín, your state. Kẹ́ ẹ wo báwọn kidnappers bí wọ́n ṣe ń dominate gbogbo àwọn agbègbè yìí. Bá travel ẹ̀rù ó bà wá. Láyé ìgbà kan àwọn bàbá wa òru ló máa fi ń rìn torí wọ́n sọ pé ọ̀nà ti clear kò ní sí hold up. Bí èèyàn kan bá dánrú ẹ̀ wò láṣà ní ìsinyìí tó lóun fẹ́ fòrun ni. Tó bá ṣàti kú òǹlé kó máa ní baba lọ́wọ́ rẹ ni mo fẹ̀mí mi lé. Àwọn tí ń rìn lóru tí wọ́n ń rìn scot free, they are the politicians now tí wọ́n ní escort lẹ́yìn. Ó bá ní ẹ kódà gan ẹni tó ní escort wọn bá tó yẹ pé àwọn escort dúró rí gan wọ́n jí gbé. Ilé ń ta sí ìwọ tó ní escort lẹ́yìn tó fẹ́ rìnrìn olóòsèré kò mẹ́ni ọ̀wọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ wà ní apá ìpínlẹ̀ Ọ̀ṣun,
ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ìfọ̀n Erinlẹ̀ àbí báwo ló ṣe pé ibẹ̀ àti Ìlobù ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn nọba ọba wọn their first class ọba tí n bá mọ tàwọn méjèèjì mo mọ Ìfọ̀n first class ọba ní Ìfọ̀n ìlú tó sì lókìkí òun ní Ìfọ̀n ìlú tí gbogbo èèyàn mọ̀ dáadáa ní Ìfọ̀n kí ló lè débi wípé àwa ń bá ara wa jà ẹjọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí láwọn ìlú méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí is there any no case of kidnapping ṣé kò sí case of wípé àwọn Fúlàní wà ńbẹ̀ ṣé bá a ṣe bára wa jà yìí tọ́pọ̀lọpọ̀ dúkìá lọ sí táwọn èèyàn yarí kanlẹ̀ ṣáà lè kó ara wa jọ bẹ́ẹ̀ ká kọlù àwọn Fúlàní ẹjẹ́ àgbọ̀n ẹjẹ́ àṣekìnì ká gbọ́n a kọlù ara wa nísìnyí ìlú mẹ́tẹ̀ẹ̀ta kọlù ara wọn nísìnyí ìjọba ò múyàn kankan nítorí pé à ń para wa wọn ò múyàn kankan wọn kò kìlọ̀ fún yàn ni wọn kò kìlọ̀ fún gbogbo àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni tí wọ́n sì pe àwọn lọ́balọ́ba wọn sínú pàdé ká gbóṣùbà káre fún gómìnà Adémọ́lá Adélékè I just like that man I just like him tẹ́lẹ̀ ló ṣe tètè sọ fún ẹ pé ẹ má declare state of emergency ní ìpínlẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ṣe ní ìpínlẹ̀ Rivers ọgbọ́n pẹ́ tó ẹ fẹ́ fi gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP níbẹ̀ èmi ò yẹn tòṣèlú kọ́ ló kàn mí nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣé ẹ mọ̀ wípé tá a bá kó ara wa jọ bẹ́ẹ̀ tá a kọlù àwọn Fúlàní kò bá ti tabálé kò bá ti tọ abókù but àti ṣe nǹkan tá a ní ṣe tán àá ṣẹ̀wá máa yanjú ọ̀rọ̀ àwa ń kó ara wa jọ Yorùbá ń para wọn nítorí owó Yorùbá ń para wọn nítorí ìmọ̀ Yorùbá ń para wọn làlàlà Yorùbá ń para wọn ní nàìjíríà Yorùbá ń para wọn Yorùbá ń para wọn Yorùbá ń para wọn wọ́n tún pa Yorùbá. Ró Yorùbá ronú o ẹ̀yin àgbààgbà ilẹ̀ yìí ẹ̀yin náà ni ibi ẹ bá darí wa sí là ń gbà kọ́tẹ́ bá ṣe fún wa òun là ń gbà ẹ̀yin la ní tá a bá fẹ́ dìbò ẹ̀yin lẹ́ máa ní bí ìní ká lọ tá a bá fẹ́ tọ̀ ẹ̀yin lẹ́ máa ní bí ìní ká darí sí o nítorí pé a sì gbà wípé ẹ mọ̀ jù wá lọ ẹ rọ́jò ọ̀la la ṣe ń tẹ̀lé yín ẹ bá mi share ẹ bá mi pín ẹ jẹ́ kó délé kẹ́ ẹ jẹ́ kó dúkọ́ Olúṣọlá Ṣọlá lórúkọ mi nìkan lórúkọ bàbá mi olómi ẹgbẹ́ làwọn èèyàn ń pè ní ọmọ ará kí ni mímọ̀ jù níjọba rẹ̀ nìsín ẹ̀kọ́ kì í sí ni ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV kẹ́sì bá mi share ẹ bá mi like ẹ comment ó dàbọ̀.